àṣà kan èdè kan èdè kan àṣà kan. A kí gbogbo àwọn ọmọ kóòtù òjíire bí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní àti máa wò wá nílẹ̀ yìí ni tàbí ní òkè òkun káàkiri àgbálá ayé. Àṣà wa ò ní parun, ìṣe wa ò sì ní wọ̀kùn. Lórí awuyewuye tó ń lọ káàkiri àgbálá ayé pàápàá nípa bí a ṣe ń sin òkú àwọn ọba nígbà ìwáṣẹ̀ lọ́jọ́ ọjọ́un, bá a ṣe ń sin òkú àwọn ọba aládé, ó ní mo fẹ́ jẹ́ ká jọ gbé yẹ̀wò, ká jọ dá sí. Àjọṣe ni o, àjọ gbé yẹ̀wò nítorí wípé bá a ṣe ń ṣe níhìn èèwọ̀ ni níbòmíì o. Gbogbo wa náà la dẹ̀ mọ̀ pé wọ́n ní bí ojúmọ́ ti ń mọ́ ọgbọ́n rewájú, ọ̀kánjúà sì ń dàgbà sí. Bójúmọ́ ti ń mọ́ lọ́gbọ́n rewájú, ọ̀kánjúà sì ń dàgbà sí. Láyé àtijọ́ nígbà àwọn baba ńlá wa, àwọn èèyàn sọ àti àwọn táwa kà tá a gbọ́njú bá, torí bọ́mọdé ò bá gbọ́ ìtàn á gbọ́ àrọ́bá, àrọ́bá ni bàbá àtàn. Wọ́n ní Ifá ló máa ń yan ọba láyé àtijọ́, ṣùgbọ́n tá a bá wò láyé òde òní, ejò ti wọ́ kúrò níbi tàná, ejò ti wọ́ kúrò níbi tàná, àwọn nǹkan ti ń yí padà. Ọmọ Yorùbá tòótọ́ ni mí o, ọmọ Yorùbá àtàtà ni mí, agbáṣàga ni mí. Ṣùgbọ́n tá a bá wà wò dáadáa, ṣé gbogbo àwọn àṣà ilẹ̀ wa náà ló dára? No. Ṣé gbogbo àṣà ilẹ̀ wa náà ló ṣe é gbárùkù tì, ló ṣe é gbé lárugẹ? Irọ́. Lára àwọn tí ò fẹ́ jẹ́ kí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó parun lèmi wà, ó tó ń poro bàbá wí lẹ́sà. Ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé kò dára nínú àṣà Yorùbá. Ó bẹ̀rẹ̀ láti bí orò ṣíṣe. Tí wọ́n bá ń ṣorò nílẹ̀ Yorùbá tàbí láwọn ìhà ibì kan, wọ́n fi ń pa àwọn kan lẹ́kún ni, wọ́n fi ń ba ayé àwọn kan jẹ́ ni. Orò wọ́n fi ń ba ayé àwọn kan jẹ́, bí ìgbà tí èèyàn jálé onílé tó fi bo tiẹ̀ lẹ́yìn. Ara àwọn àṣà ilẹ̀ wa tí kò dára nìyẹn. Èèyàn lè ṣorò, wọ́n lè gbórò, ṣùgbọ́n èyí tá a bá máa ṣe tó bá máa pa ọmọ ẹnìkejì lára tàbí mú ẹ̀mí lọ, ó yẹ ká jìnnà sí. Torí Olódùmarè ó ní ká má ṣe ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀.
tó bá ń jẹ ọba, tó bá fẹ́ jọba, orò á jáde. Àìmọye àwọn ẹ̀mí aláìṣẹ̀ ló máa ń ba lọ ńgbà míì. Èyí ni mo rò pé àwọn kan ń ta á kò. Pàápàá àwọn ẹ̀sìn àjòjì, àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì, wọ́n máa ń ta á kò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Lóòótọ́ kò bójúmu. Tọ́ba bá wá wàjà, ìgbàgbọ́ àwọn Yorùbá láyé àtijọ́ ni pé ọba tó wàjà yìí ò ní dá lọ. Ṣé ẹ sì rántí àwọn àṣà abọ́bakú? Abọ́bakú, ọba tó wáyé ó ti ṣe ilé ayé rẹ̀ tán o, ó ti lọ. Ṣùgbọ́n nígbà tí ọba tán bá fẹ́ gbé ọba sí kòtò, àwọn kan wà tí wọ́n pè ní abọ́bakú, àwọn náà gbọ́dọ̀ tẹ̀lé ọba lọ. Láwọn ẹ̀hà ibì kan, èèyàn méje wọ́n ní tán bá dá ifá, ohun tí ifá bá wí òun ni wọ́n máa tẹ̀lé. Ìgbà mìíràn bóyá èèyàn méje, bóyá èèyàn 16, ó lè jọ́kùnrin, èmi ìran lọ aláboyún. Àwọn tó wáyé ayé wá ṣayé wọn jẹ́jẹ́, wọ́n ní wọn ó bọba rọ̀rùn kọ́ba, kí àwọn ilẹ̀kùn kan lè ṣí, kọ́ba mọ̀ dá wà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Sunday Àbáyọ̀mí, hey, God bless you. Ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín kinní yìí, ẹ bá wa share ẹ̀, ẹ bá wa share ẹ̀, ẹ bá wa share ẹ̀. Sunday Àbáyọ̀mí, ìlú wo lẹ ti ń wò wá? Ẹ bá wa dárúkọ ìlú tẹ́ ẹ ti ń wò wá, ẹ jọ̀ọ́. À ń sọ̀rọ̀ nípa ipò ọba. Àwọn àṣà kan wà nílẹ̀ Yorùbá tí kò dára. Ẹ má gbàgbé, mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí pé ọ̀kan pàtàkì ni mí lára àwọn agbáṣàga tí ò fẹ́ jẹ́ kí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó parun. Tí mo bá ń wo àwọn ọdún kan, àwọn ọdún ìbílẹ̀ kan, inú mi máa ń dùn. Mi ò tí ì lo oore ọ̀fẹ́ àti lọbẹ̀ kí n lọ wò ó lójúkojú. Bí àpẹẹrẹ, ojúde ọba. Ọdún ńlá ni o, àṣà gidi ni o. Tá a bá wo ojúde ọba yìí, ẹ wo gbogbo àwọn èèyàn tó ti travel. Wọ́n wá, wọ́n wọ aṣọ. Èmi gan wo tẹ́rí aṣọ òfì, ṣe mọ̀ pé aṣọ òfì ti lọ tẹ́lẹ̀, ṣùgbọ́n ojúde ọba tún gbé kínní dìde. Àsìkò tán bá ń ṣe ojúde ọba, àwọn olóúnjẹ wọ́n á tà. Àwọn tó ń ta nǹkan jíjẹ wọ́n máa tà. Àwọn tó bá ń ta mímu ẹlẹ́rìndòdò àti tajútajú wọ́n máa tà. Gbogbo nǹkan tó bá ń tà lásìkò náà yóò tà. Àwọn oníṣẹ́ ọwọ́ gan aríṣe. Àwọn télọ̀ tó bá mọṣẹ́ dáadáa, tìbáṣọ tó bá ń wọ̀ lójúde ọba, tìbí télọ̀ ló ń rán. Ó ṣeé ṣe o, ṣé mọ̀ pé kó wá ló ti ní àwọn tó ń bá ṣiṣẹ́ o. Ó ṣeé ṣe káwọn mìíràn wò ó pé télọ̀ mi ń bẹ lóńdó o, kán káṣọ lọ sóńdó lọ́rùn o. Ṣùgbọ́n ara àǹfààní tójúde ọba fún wọn náà nìyẹn. Àwọn kan náà sì wà tó jẹ́ pé Ìjẹ̀bú ni télọ̀ mi wọ́n wà. Àwọn kan wà tó jẹ́ pé Ẹ̀gbá ló wà. Àwọn kan wà tó jẹ́ pé Èkó ni télọ̀ wọn wà. Àwọn kan wà tó jẹ́ pé Ọ̀ṣun ló wà.
télọ̀ náà ló ṣáà máa rán aṣọ wọn, télọ̀ tó bá rán aṣọ wọn náà yóò jẹun. Ara àǹfààní tó wà ní ojúde ọba nìyẹn. Bàtà tí wọ́n tún ń wọ̀, àwọn ṣúmẹ́kà á tún jẹun. Gbogbo àwọn iṣẹ́ ọnà tí wọ́n ṣe, àwọn ibìkan náà wọ́n tiẹ̀ tún ń gun ẹṣin. Àwọn tó máa ń tú ojú agbo ṣe, tí wọ́n máa ń àwọn decorators, àwọn náà á jẹun. Àwọn renters á jẹun. Àwọn alásè á jẹun. Àwọn olórin, wọ́n mọ̀ pé àsìkò tó bá ń ṣojúde ọba yìí, àwọn olórin máa jẹun o. Àwọn náà á jẹun torí wọ́n á pè wọ́n wá bẹ̀. Tá a bá wo ojúde ọba yìí, tá a bá wò dáadáa ní àwòfín ẹ̀, kì í ṣe ìbọ̀rìṣà. Kò sí ohun tó pààyàn lára ń bẹ̀. Torí ọdún ni, ó dàbí ìgbà tá a bá ń ṣe kérésì, tá à ń ṣe iléyá. Ó kún fún ìdánilárayá. Gbogbo àwọn ọmọ ìlú wọ́n á wálé. Wọ́n máa múra ẹ̀ pé ojúde ọba ọdún yìí o, gbogbo yóò lákẹ́ka o, ojúde ọba ọdún tó ń bọ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí plan sílẹ̀. Irú àwọn àṣà ilẹ̀ wa tí ò gbọdọ̀ parun nìyẹn. Ìkan náà wà nílé Ifẹ̀, ọdún ọlọ́jọ́. Àwọn tí ò yẹ kó parun náà nìyẹn. Àsìkò tí wọ́n bá ń ṣe ọdún ọlọ́jọ́ nífẹ̀ẹ́, Ifẹ̀ máa ń dàbí small London ni. Ọ̀ṣun Òṣogbo náà ń bẹ́ẹ̀ o. Ìgbà tí wọ́n bá ń ṣe Ọ̀ṣun Òṣogbo, tẹ́ mọ̀ pé àjọ àgbáyé tiẹ̀ tún ti gbà. Tá a bá ń ṣe ọdún Ògún l'Oǹdó, nígbà tí mo wà ní Ìgalà ní Kogi State, tó ń bá ń ṣe ọdún Egúngún, ẹ wo, wọ́n máa ń bẹ̀ mí wá jẹun ni o, torí màá fi ojúlẹ̀ báyìí, ẹnu ní mọ̀ fi wọ̀n. Eégún wọn kì í ṣe eégún tó mọ léèyàn tó ń nàyàn káàkiri. Wọ́n á kó àwọn ijó tí mi ì rí rí, acrobatic display. Wọ́n á jó, wọ́n á tàkìtì. Àwọn àṣà tí ò yẹ kó parun nìyẹn. Ẹ wo ìmúra mi, àṣà ilẹ̀ wa ni. Bí mo ṣe múra ẹ̀, mo jọ ọmọ Yorùbá tòótọ́. Kò dìgbà tí n bá fún okùn mọ́rùn tí mo wọ súùtù. Kódà mo fẹ́ lè sọ pé gbogbo aṣọ mi tó wà nílé mi ní aṣọ ìbò kankan. Mi ò takò. Èmi ò takò. Pẹ̀sẹ̀ mọ̀ pé àwa máa ń ṣe MC káàkiri. Adarí ètò. Ìdí nìyẹn. Púpọ̀ nínú àwọn aṣọ wa, aṣọ ìbílẹ̀ ni. Àwọn mìíràn wà tó jẹ́ pé tí wọ́n bá sì fẹ́ ṣe oríṣiríṣi ayẹyẹ, wọ́n á máa ṣọ. Aṣọ mi tí ń bẹ nílé télọ̀, ó lé lógún tí mi ì tí gbà. Èyí tí ó ń bẹ nílé tí mi ì tí kó lọ ló pọ̀ jù, tó jẹ́ aṣọ ìbílẹ̀. Òun ni ó fún mi ní oore ọ̀fẹ́ láti máa wọ aṣọ ìbò. A sá lè máa wọ aṣọ mẹ́ta lọ́jọ́ kan. Tá a bá ń wọ aṣọ mẹ́ta lọ́jọ́ kan, tàbí tá a wá wọ kan ká tún wá wọ kan lé, táyé ò ní pè é lórúkọ mìíràn. Ẹ má jà gbàgbé, ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ nípa bí a ṣe ń jọba láyé àtijọ́. Tọ́ba bá tún wàjà, àwọn ìlànà tí wọ́n ń gbà sin wọ́n, àwọn kan wà tí ò dáa ń bẹ̀. Tọ́ba bá fẹ́ jẹ, àwọn ìséde kan wà tó mọ̀ ń kó ìpalára báráàlú, báwọn aláìṣẹ̀.
irú èyí la ní ká mú kúrò mi. Tá a bá wá wo ti Àwùjalẹ̀ tí wọ́n ṣe ìgbésẹ̀ tí wọ́n lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn, oríṣiríṣi awuyewuye ló lọ o. Àwọn kan ní wọ́n ti ba ìṣẹ̀ṣe jẹ́, wọ́n bàṣà jẹ́, wọ́n tó yẹ kán mọ́ gbọ́ba jó. Ṣé ẹ rí, èmi ni tiyín tòótọ́, ayé ò lè dúró sójú kan. Ayé ò lè dúró sójú kan o. A lè sọ pé bá a ṣe ń ṣe lọ́dún yìí láàmọ̀ ṣe lọ́dún tó ń bọ̀. Ayé ń yí o. Ìwé mímọ́ gan sọ ní olúkúlùkù ní àkókò wà fún, ìgbà tí àkókò. Ayé ò dúró sójú kan. Ayé ò dúró sójú kan o. A lè sọ wípé bá a ṣe ń ṣe lọ́dún yìí pé bẹ́ẹ̀ láàmọ̀ ṣe lọ́dún tó ń bọ̀. Àwọn nǹkan gbọ́dọ̀ máa change, àyípadà ó mọ̀ wà. Àyípadà ń wà. Àwọn baba ńlá wa, bàbá tó bí mi, ìgbà tí wọ́n kàwé, ìwé tí wọ́n kà ọ̀tọ̀. Wọ́n mọ̀ sọ pé àwọn ka ìwé báyìí, ìwé báyìí, ìwé báyìí. Standard. Jẹ́ ọ̀pẹ́ tó bá ka standard láyé àtijọ́ nígbà tí èèyàn jáde fáfitì ni. Kódà ẹni tó bá jáde iléèwé 6 láyé àtijọ́, ó dàbí ìgbà tí èèyàn bá jáde College of Education. Èèyàn tó bá jáde standard láyé àtijọ́ bí ìgbà tí èèyàn jáde fáfitì. Ṣé ẹ rí èèyàn tó bá lè jáde ifáfitì tó ń pè ní yunifásitì tó ní degree, ó máa dàbí ẹni tó ní professor láyé òde òní. Ẹ wo professor ayé òde òní, kò ní ìtumọ̀ mọ́. Professor, èèyàn tó bá gba professor lásìkò tá à ń wí, àwọn professor mélòó gan ló wà ń gbà náà. Ìwé tí àwọn bàbá tó bí mi kà ó yàtọ̀ sí ìwé tèmi kà. Ẹ hàn pé ìgbà kan wà, iléèwé tí wọ́n bá ti ka primary 1 to 6, wọ́n á ka form 1, form 2 dé form 5. Ṣùgbọ́n ìgbà tó tún yá ló tún di 6 plus 6. Six plus 6. Wọ́n wá pín ní girama yẹn. Wọ́n pín sí JSS 1 to JSS 3. Wọ́n tún wá pín SS 1, SS 2, SS 3. Kò jẹ́ ìwé mẹ́wàá mọ́ o. Ó ti di 12. Nǹkan tún yí. Láwọn àsìkò kan wà, èèyàn tó ní gbogbo ìlú kan, lódindi ìlú kan, ó lè jẹ́ pé ọmọ èèyàn bíi 2 mẹ́ta ló máa wà ní ifáfitì. Gbogbo ìlú ló máa mọ̀. Òbí tí ọmọ rẹ̀ bá wà ní ifáfitì, ó máa dàbí ọba ni o. Ọmọ lágbájá ó wà ní, kódà ọba ìlú yẹn gan yóò mọ̀ wárí fún òbí tó lọ́mọ ní ifáfitì. Torí tí gbogbo àǹfààní tó bá ń bọ̀, ọmọ tó wà ní ifáfitì yẹn ni wọ́n mọ̀ ọ́ pè. Yóò wá mọ̀ jókòó ti ọba. Òun la máa jẹ́ ògbùfọ̀. Àwọn ìgbà náà ṣe mọ̀ pé àwọn òyìnbó pọ̀ nínú àwọn tí wọ́n máa ń bá wa ṣiṣẹ́. Nǹkan yí padà.
àṣà ń yí padà, ilẹ̀ gan yí padà. Àwọn àgbẹ̀ ni wọ́n máa ń pè ní abiṣúta lóko bọ̀kù àbọ̀kù àtẹ́lẹ̀ lọ́dọ̀ wa l'Ondo State. Wọ́n máa ń kì wá ní oríkì kan, ọmọ oníṣu àrógùrò bẹ. Iṣu ọ̀dọ̀ wọn máa ń nàró bẹ ní báyìí láyé ìgbà kan. Aga ó máa ga. Iṣu ebè kan, obìnrin tó bá mẹ́rù rù á rù. Iṣu tó wà lébè kan ọrùn ẹ̀ máa wọ̀. Ẹ̀gẹ́ tó bá wà nú ebè kan, èèyàn tó bá ṣángun dáadáa kò lè ru ìdí ẹ̀gẹ́ kan délé. Ṣé mọ̀ pé ilẹ̀ ti yí padà? Láyé òde òní bẹ́ẹ̀ bá wú ìdí ẹ̀gẹ́ bí 20, agbára káká ni ó fi kún àpò ṣaka. Ayé ò dúró sójú kan. Ayé ò dúró. Ẹ jẹ́ ká dẹ́kun fífapá jánú. Ní ti ọba Awùjalẹ̀, káàtì ẹ̀ tó sọ̀rọ̀ tọba Awùjalẹ̀, ṣé mọ̀ pé láyé òde òní Ifá kọ́ ní yan ọba mọ́, òṣèlú ni. Gbogbo àwọn ọba tó jẹ láwọn ìlú tá lè mọ̀ dárúkọ, torí ètò yìí ò sí fún láti bàyàn jẹ́, ṣùgbọ́n ìmọ́lẹ̀ ni. A tan ìmọ́lẹ̀ sí àwọn àṣà yìí kó má bàa parun. Àwọn ètò bá sì lè kó ìpalára bá wa, a sọ. Ifá kọ́ ní ìyànba òṣèlú ni o láyé òde òní. Ẹni tí ò bá lówó láyé òde òní ò lè jọba. Gbogbo ẹnu ni mo fi sọ. Èèyàn tí ò bá ní owó kò lè jọba. Ifá kọ́ ní ìjọba láyé òde òní. Èèyàn tí ò bá kàwé, wọn ti ẹ̀ lè fàálẹ̀ nínú mọ̀lẹ́bí wọn. Kán wá ní Ifá o, ẹnìkan tí ò kàwé ni Ifá wá mú o, àbí Ifá ti mú ìmú. Ifá gan gbòyìnbó. Ifá fúnra ara ẹ̀ ti lọ Canada ó lọ Amẹ́ríkà, Canada, London, Japan, ibẹ̀ ni Ifá ti mú ọba o. Ọlọ́gbọ́n yóò mọ fòye gbé. Kọ́lọ́gbọ́n mọ fòye gbé. Èyí tó ṣẹlẹ̀ nípa ti ọba Awùjalẹ̀, wọ́n ní wọn ò ṣòro fún àwọn orò tí ó yẹ kí wọ́n ṣe fọ́ba, ètùtù tó yẹ kí wọ́n ṣe. Àwọn kan sọ bẹ́ẹ̀ náà ni wọ́n kúkú ṣòro. Wọ́n ṣòro fọ́ba. Wọ́n ṣe gbogbo orò tó yẹ kí wọ́n ṣe ni wọ́n ṣe. Wọ́n máa ṣe lábẹ́lẹ̀. Lóòótọ́ ọba ti wàjà, òkú ọba ìlú lónìí. Gbogbo tí ẹ rí àwa èèyàn gan bá ṣe wà yìí, ìgbà tí a bá ń sọ̀rọ̀ tá a ṣe ń míla níyì, nígbà tẹ́dà bá ti lọ erùpẹ̀, kí ló tún kù nígbà tó bá ti wàjà? Wọ́n ní wọ́n gbòkú ọba jó, ìyẹn kò ní nǹkan kan ṣe mọ́. Wọn ò ṣàtẹ ọba sí hòhò, kò ní nǹkan kan ṣe. Ìgbà tí àwọn ọ̀jọ̀gbọ́n kan tiẹ̀ ń sọ̀rọ̀ lára àwọn bàbá àgbàlagbà, bóyá tí n bá fẹ́ ṣe live video mi, màá play àwọn ọ̀rọ̀ táwọn bàbá yìí sọ. Màá play ẹ̀ gbọ́ nínú live tí n bá fẹ́ ṣe. Màá play àwọn live yẹn ẹ̀ gbọ́. Wọ́n ní nígbà tí wọ́n bá ṣe ìséde pé kán mọ̀ jáde o, béwúrẹ́ yín bá sọnù,
ẹ wá, bágùtàn yín sọnù ẹ wá, gbọ́nbọ́mọ èèyàn bá sọnù ẹ mọ̀ wá o. Àwọn àgbàlagbà ló sọ bẹ́ẹ̀ o, lára àwọn bàbá àgbà tó ń jẹ́ bàbá àṣà, pé bó o lèèyàn ó ṣe sọnù tí wọn ò ní wá, pé gbogbo wa náà la lọ́mọ ní ìdálẹ̀ káàkiri. Àwọn kan lọ ṣe àgùnbánirọ̀, pé ǹjẹ́ wá bójú mu káwọn ọmọ kan kí wọ́n lọ ṣe àrèǹbì kan kí wọ́n sì gbọ́ pé wọ́n di àfẹ́kù, pé wọ́n ti bá ètùtù lọ. Ara àwọn tí ò dá nínú àṣà ilé wa nù, pàápàá nípa ọ̀rọ̀ ọba jíjẹ tàbí ìsìnkú ọba. Gbogbo ètùtù tó bá yẹ kí wọ́n ṣe kí wọ́n ṣe, èyí tó bá yẹ kí wọ́n fi ewúrẹ́ ṣe kí wọ́n fi ṣe, èyí tó bá yẹ kí wọ́n fàgùtàn ṣe kí wọ́n fi ṣe, èyí tó bá yẹ kí wọ́n fẹ́ yẹlé ṣe kí wọ́n fi ṣe. Tán bá ń gbòòrò, ẹyẹ tilẹ̀kùn, ẹyẹ fọ́ gílóòbù pé àìwò àìsígbà ìṣàwò, orò tán bá fẹ́ gbé ẹgbẹ́ lóru. Ojú ti là, ẹjá wò gbòòrò Èkó, ẹ lè mọ àárọ̀ ọ̀sán yàtọ̀ àtàlẹ́ yàtọ̀ nígboro Èkó. Hello. Ó jàre bó ni? Ó jàre bó ni nǹkan? Olúwa ṣeun. Bẹ́ẹ̀ ni. Ọ̀dà. Okay. Ọ̀rọ̀ nípa orí ètò náà ló já sí o. Orí ètò náà ló já sí báyìí. Ọ̀dà. Ara àwọn ọmọ wa náà ni wọ́n pè mí. Ṣé rí àwọn àṣà kankan wà tí ò dáa, ó yẹ ká fi í lẹ̀, tó lè ṣe àkóbá fún àwa èèyàn, fún àwọn aráàlú. Ẹ ṣorò yín o, ẹ ṣọdún yín o, ṣùgbọ́n èyí tó bá lè ṣàkóbá fún aráàlú ẹja fi í lẹ̀. Gbogbo àwa blọ́gàsì, torí ara wọn náà lè èmi náà jẹ́, ẹjẹ́ á mọ̀ dẹ́. Wọ́n ní bí ò bá nídìí ẹ̀ṣẹ̀ yìí dédé iṣẹ́, bí ò bá sì nídìí obìnrin ìjẹkúmólú. Ó yé ọmọ tó ń sunkún, ó sì yé ìyá rẹ̀ tí ń rẹ̀ o. Orí adé ò ṣe rí fín o. Ẹ má jẹ́ á yájú sí àwọn àgbàlagbà. Gbogbo wa náà la ó dàgbà, gbogbo wa náà la á dògbó o, lágbára Olódùmarè. Ẹ bá wa láìkì ètò yìí, ẹ bá wa fi àríwísí yín, ẹ fi ṣọwọ́ sí wa. Kí ni àríwísí yín nípa ètò tá a ṣe yìí? Ẹ bá wa pín, ẹ jẹ́ kó rìn káàkiri. Ẹ bá wa láìkì ẹ̀. Lágbára Ọlọ́run, àjíǹde ara wa yóò mọ̀ jẹ́ o. Ó tún pòrò bàbá wìlẹ́sà. Ìdágẹdẹgúdù, iná tí ń jó oko lẹ́gbọ̀rọ̀ ọba ìdọ̀gbèsè àlọ́. Onílé ijó alálèdè ìran bí wọ́n gbé ń gbá igi ní àbàrà tó ṣẹ̀jẹ̀ ṣàràṣàrà. Àtùpà ilẹ̀ Yorùbá bá a pìtàn ní gbogbo lẹ̀kílẹ̀. Orí olórí ò mọ̀ ní kó ìrìṣẹ́ tí gbogbo wa ṣe. Ẹjẹ́ á ṣe jẹ́jẹ́ o. Àṣà kan, èdè kan, àṣà kan, àṣà wa ò ní bàjẹ́, èdè wa ò ní wọ́ ọ̀kùn, àṣà Yorùbá ò sì ní dìmẹ́rí láé.